àlá o. Sọ̀hún Ajagungbadé o, ó wọ̀ kálẹ̀ lọ. Bó délé kó kílé, bó dáná kó béèrè, àjọkùn máma jẹ́ kó lọ. Àjọkùn máma jẹ́ kó lọ. Orúkọ mi ni ẹni ọ̀wọ̀ ọ̀mọ̀wé Thomas Níyì Òjó, ààrẹ ìjọ onítẹ̀bọmi àjọ ìpínlẹ̀ ti Ògbómọ̀ṣọ́ ti orílẹ̀-èdè Nàìjíríà òun ni orúkọ mi. Mo jẹ́ ọ̀kan náà àwọn ọmọ ìgbìmọ̀ àjọ ńlá ìjọ onítẹ̀bọmi Nàìjíríà. Mo sì tún jẹ́ ọ̀kan náà àwọn ọmọ ìgbìmọ̀ tó ń ṣàkóso iléèwé àwọn oníwàásù tó wà ní ìlú Ògbómọ̀ṣọ́ tí a ń pè ní Nigeria Baptist Theological Seminary. Mo tún jẹ́ ọ̀kan náà àwọn alákòóso tó ń ṣe àkóso ilé ìwòsàn wa ti ìjọ onítẹ̀bọmi tó wà nílùú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú Bowen University Teaching Hospital àti àwọn onírúurú àwọn àǹfààní mìíràn tí Ọlọ́run yọ̀ǹda fún mi gẹ́gẹ́ bí aládarí nínú ìjọ onítẹ̀bọmi. Òótọ́ tó dájú ni wípé ikú bàbá wa Ọba Jimoh Ọládùnní Oyèwùmí Ajagungbadé kẹta ti Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó bá wa lójijì, ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tí a kò retí ní irú àkókò bíi eléyìí. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tọ́lọ́run yọ̀ǹda fún bàbá wa nípa àánú t'Olúwa fi dá wọn sí tí wọ́n fi lo ọdún 95 lórí ìrùpẹ̀ ilẹ̀ tí wọ́n sì ṣàkóso ìlú Ògbómọ̀ṣọ́ fún odidi ọdún 58 48 years. A gbé Ọlọ́run ga fún ìgbé ayé wọn àti t'Ọlọ́run lò wọ́n fún gidigidi ní ìlú Ògbómọ̀ṣọ́. Bàbá wa Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ọba Jimoh Ọládùnní Oyèwùmí Ajagungbadé kẹta, wọ́n jẹ́ bàbá tí wọ́n ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ púpọ̀ púpọ̀. Wọ́n jẹ́ bàbá tí wọ́n fẹ́ràn àlàáfíà púpọ̀ púpọ̀ gbà. Ó jẹ́ ayọ̀ mi láti sọ fún yín wípé nítorí pé bàbá kábíyèsí fẹ́ràn àlàáfíà, ó jẹ́ kí gbogbo àwọn tó tilẹ̀ jálejò tí wọ́n sọ ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ fẹ́ràn láti tẹ̀dó sí ìlú Ògbómọ̀ṣọ́ tí wọn ò fẹ́ láti kúrò ní ilẹ̀ yìí mọ́ bí ti wulẹ̀ ọmọ. Pàtàkì jùlọ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè tó ló wá fún lórí ọ̀fẹ́ láti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Púpọ̀ nínú wọn tí wọ́n jẹ́ àlejò tí wọ́n sọ ọmọ ìlú yìí ni wọ́n ti ní àǹfààní láti kọ́ ilé ìgbé wọn sí ìlú yìí tí wọ́n sì ní orí ọ̀fẹ́ láti nípinnu wípé àwọn ò ní kúrò nílùú Ògbómọ̀ṣọ́ nítorí pé ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́ ìlú tó kún fún àlàáfíà. Kò sì sí lẹ́yìn ìṣàkóso tó dára tí bàbá wa kábíyèsí Ọba Jimoh Ọládùnní Oyèwùmí tí wọ́n fi lélẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Wọ́n fẹ́ràn àlàáfíà púpọ̀ púpọ̀. Nínú ìṣàkóso wọn kò sí ìṣègbè kankan, pàápàá jùlọ láàrin àwọn ẹlẹ́sìn jẹ̀sìn nílẹ̀ Ògbómọ̀ṣọ́. Wọ́n gbìyànjú láti jẹ́ ẹni tí ó ṣàkóso tí wọ́n sì ṣàkóyawọ́ lọ́nà tó jẹ́ pé wọn ò fi síbì kan ju bì kan lọ. Wọ́n fẹ́ràn gbogbo àwa onígbàgbọ́ bí wọ́n tilẹ̀ jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí. Wọ́n ṣe dáradára púpọ̀ púpọ̀ fún wa. Àwọn àkókò kan wà tó jẹ́ wípé àwọn mùsùlùmí fẹ́ kọ́ mọ́sálásí sáàfin, ṣùgbọ́n nítorí jíjẹ́ ẹni tí ó fẹ́ràn àlàáfíà nígbà tí àwọn onígbàgbọ́ dìde wípé ààfin kìí ṣe ààfin tó jẹ́ ti ẹlẹ́sìn kan, bí ó jẹ́ ti gbogbo ẹ̀sìn, kò sì lè sí àyè fún kíkọ́ mọ́sálásí sí ààfin. Bàbá gbà tayọ̀tayọ̀. Ìdí nìyí tó jẹ́ pé ibi tí wọ́n bá kọ́ mọ́sálásí sí ní ààfin lónìí ó jẹ́ ibi tá a lè pè ní hall, níbi tí wọ́n ti ń gbà àwọn àlejò, níbi tí wọ́n ti ń ṣèpàdé lóríṣiríṣi ọ̀nà. Mọ́sálásí ni ọba wà ń bẹ̀, ṣùgbọ́n nígbà tí àwọn onígbàgbọ́ dìde wípé kò yẹ kó rí bẹ́ẹ̀, tí bàbá sì jẹ́ ní àlàáfíà, wọ́n gbà fún gbogbo onígbàgbọ́, kò sì sí ààfin, kò sì sí mọ́sálásí ń bẹ̀ títí di òwúrọ̀ yìí. Bàbá sọ ń tọ́pọ̀ o, gbogbo tí ò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti pọ̀ l'Ógbómọ̀ṣọ́ ní dáadáa. Ẹ wo náà oríṣiríṣi ní mèremère. Ẹ wá wo àwọn ọmọ wa tí wọ́n wà ń pò ní ìsìn níbi olóṣèlú. Jaburata ni wọ́n pọ̀ lákòókò tiwọn náà sì ni, torí pé kíni tí wọn ò bá pín council, tí wọn ò pín local government, kò sí ọmọ tí wọn ó pè ẹnìkan ó dìpọ̀ òbí kan mú ẹnìkan ó ṣe, torí pé council kan ṣoṣo làwa gbọ́njúmọ̀ nígbà táwa wà láyé l'Ógbómọ̀ṣọ́ yìí. Council ẹyọ kan péré. Bí ẹ bá gbaṣẹ́ olùkọ́ gan apá Òṣogbo wọn ó ti fún yín wè wá lákòókò gbà náà. Bàbá wa ọjà fún gbogbo ẹ̀, gbogbo àwọn náà ní headquarter ń bí báyìí. Èmi tẹ́ mo dúró wájú yín retire headmaster ni mí, kí n tó retire mo ti wà ọdún 17 ní tí mo ti dórí àlééfà bàbá mi, wẹ́rẹ́wẹ́rẹ́ tá à ń bá a bọ̀ títí di ọjọ́ òní. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
gbogbo àwọn ọmọ wa kéékèèké tá a mọ̀ nípò olóṣèlú ní ìsìnkú sẹ́ni ọmọ ẹnìkan kò sí. Ó lá bàbá wa tó pín district tó gbé council tó pín gbogbo ẹ̀ ló sì mú gbogbo ẹ̀ ló mú ògo yẹn máa búyọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ọlọ́run ò sì ní dá ògo wa padà sẹ́yìn, Ọlọ́run ò ní dógo wa padà sẹ́yìn. ìyẹn nìkan kọ́, wọ́n fẹ́ràn gbogbo onígbàgbọ́ débi pé gbogbo tá a bá fẹ́ ṣe gẹ́gẹ́ bí onígbàgbọ́ tá a bá fi ti tó wọn létí wọ́n tẹ́wọ́ gbà tọwọ́ tẹsẹ̀ láì sí àtakò láì sí wàhálà rárá. ẹ jẹ́ kí n sọ fún yín wípé ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ó jẹ́ ilẹ̀ tí a lè pè ní ilẹ̀ ìjọ onítẹ̀bọmi nítorí pé nípa orí ọ̀fẹ́ Ọlọ́run bàbá wọn tó ti jẹ ṣáájú, àwọn ni wọ́n yọ̀ǹda ilẹ̀ tí a fi gbé ìjọ onítẹ̀bọmi kalẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ nílẹ̀ Ògbómọ̀ṣọ́. táwọn bá ń sọ nípa ilé ìwé tí a ti ń kọ́ àwọn olùṣọ́ àgùntàn ní iṣẹ́ ìránṣẹ́ Nigeria Baptist Theological Seminary, táwọn sọ nípa Bowen University Teaching Hospital, ilẹ̀ tó wà ní KCU ní ọ̀nà Ìkòyí, ilẹ̀ tó wà ní táwọn ti ń tọ́jú àwọn tí wọ́n ní àrùn ẹ̀tẹ̀ tá a pè ní Leprosy Center. àwọn ilẹ̀ wọ̀nyí ilẹ̀ tó tóbi púpọ̀ gbáà ni bàbá wọn ló yọ̀ǹda ilẹ̀ yìí fún wa ní yíyá. ṣùgbọ́n nígbà nìkan bí ọdún 5 sẹ́yìn bàbá wa Ṣọ̀ún kábíyèsí ọba Jimoh Ọládùn ní Oyèwùmí Ajagungbadé kẹta Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ tinú dídùn tayọ̀tayọ̀ òun ni wọ́n yọ̀ǹda ilẹ̀ yẹn fún wa lọ́fẹ̀ẹ́ tá a lè pè ní freehold láì san ohunkóhun. tẹ́lẹ̀tẹ́lẹ̀ lease lọ́wọ́ àwọn gbígbà tí wọ́n yàyàn nílẹ̀ téèyàn gbọ́dọ̀ lò fún odidi 100 ọdún. nígbà tí 100 ọdún bá sì pé wọ́n á tún àdéhùn ṣe. ṣùgbọ́n nígbà tí 100 ọdún pé lọ tí àjọ ìjọ onítẹ̀bọmi ní láti dọ́dọ̀ wọn, tayọ̀tayọ̀ ni wọ́n yọ̀ǹda ilẹ̀ yìí fún wa láì gba kọ́bọ̀. wọ́n ti yọ̀ǹda rẹ̀ pátápátá fún ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà. nínú àwọn ìrírí mi pẹ̀lú bàbá kábíyèsí ọba Oyèwùmí Ajagungbadé III tí wọ́n wájà, ara àwọn ìrírí mi ni pé wọ́n jẹ́ ọba tí ó jẹ́ onírẹ̀lẹ̀. bí wọ́n ṣe lọ́lá tó, wọ́n ní ìrẹ̀lẹ̀, wọ́n sì jẹ́ ọba tí kì í fẹ́ wàhálà tàbí ìjàgbá. bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́ba tilẹ̀ dìde, ohun tí wọ́n máa ń sọ fún mi ni pé Bishop, èmi ò kì í ṣe Ṣọ̀ún olóòṣà, Ṣọ̀ún ẹlẹ́sìn ni mí. ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ṣe wọn àbá ti pa wá jẹ́ pé olóòṣà wọn àti pa wọn dànù, ṣùgbọ́n mo mọ̀ pé máa jíyìn fún Ọlọ́run lọ́jọ́ tí mo bá sinmi. ètò sì farahàn lọ́jọ́ tí bàbá sinmi lọ́jọ́ 12 oṣù 12 okò ó lé ní 2,000 ọdún ó lé ẹyọkan 12/12/2021. gbogbo ayé ló mọ̀ ibi ìsìnkú wọn ni àtún gbogbo ni pé lóòótọ́ bàbá yìí bàbá gbogbo ayé ni tó sì fẹ́ràn gbogbo ènìyàn tí ò fẹ́ wàhálà tó sì jẹ́ onírẹ̀lẹ̀ pẹ̀lú. gbogbo àwọn kábíyèsí tí wọn ò ti nípò tẹ́lẹ̀ bàbá ti gbé wọn ga, ó sì ti sún adolú tẹ́lẹ̀ pé gbogbo ayé náà lọ́mọ̀ tolúkálukú ti ń gba ìrẹ́bẹ̀ owó ní ọ̀dọ̀ káńsù wọn tọ́lọ́run sì ń fa àlùbáríkà sí fún wọn. lórí èyí náà gan owó ọdún tí mo ti san tẹ́lẹ̀ fáwọn olóyè bàbá ti ṣe tẹ́ pé ó ní token amount pé ẹ lọ gbà eléyìí ò fi sọdún ìwọ lọ rèé fèyí sọdún tí secretary tí ó pín fún gbogbo wọn. bẹ́ẹ̀ náà sì níbikíbi gbogbo district tó bá ti wà bẹ́ẹ̀ ni. bàbá Ajagungbadé Afọlábí Bello Oyèwùmí ó jagun ogun àwọn tí ó jà ogun First World War, ogun àkọ́kọ́ ni wọ́n jà tó sì jẹ́ wípé ogun dàmí tí wọ́n jà yẹn wọ́n gbọ́ òyìnbó French ni wọ́n máa sọ. nítorí ìrírí tí wọ́n rí lógun ó jẹ́ kí wọ́n ní àǹfààní ìmọ̀ kí ìlú ó dàgbàsókè, ó sì fún wọn ní ìrírí tó lásìkò wọn ló sì dàbí ẹni pé ìjọba òyìnbó ó wọ ìlú Ògbómọ̀ṣọ́ tí ìjọba òyìnbó ti ń fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa. tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀, tí wọ́n bá pè wọ́n pé òyìnbó ń bọ̀, bàbá gbọ́ French, broken French, tí èèbó bá ti dé wọ́n ó fi French kí. ìgbà tí wọ́n bá fi French kí wọ́n máa sọ nǹkan tí ń bẹ lọ́kàn wọn. òyìnbó bá ti mi rí báyìí inú bàbá ó dùn wípé ó ti gbọ́. ìgbà tí wọ́n bá wá kú àwọn onílàrọ̀ máa kí pé Àfọlábí Àlàbí lọ́gbọ́n tí èèbó ń wí, Àfọlábí Onídùgbé lọ́gbọ́n tí èèbó ń sọ. bàbá sọ pé gbogbo àwọn tí wọ́n wá yìí
wọ́n sì mí wá ní èmi òyìnbó ó ti parí ọ̀rọ̀. Torí náà àwọn ìdàgbàsókè ìrírí wọn lójú ogun fún bí ìlú ṣe lè lọ síwájú ó mú ní àyà wọn ló fi di wípé àwọn ni àkọ́kọ́ ààfin tí wọ́n fi páànù kan ní ètò jẹ́ ti ìgbàlódé. Bákan náà tá a bá sì tún wo ti bàbá bí mo ṣe sọ gbà tí bàbá náà tá náà gorí oyè nígbà mi kéré níbi ọlọ́pàá márùn yẹn nígbà ní àwọn ọlọ́pàá tí wọ́n máa dúró tí wọ́n ti máa mú àwọn ọkọ̀ tí wọ́n máa jáwèé atẹnigbowó wọn máa pe ibẹ̀ ńgbà náà torí àwọn ọlọ́pàá tí wọ́n bá mú ìyá kan wà tí ń ta obì àti sìgá bí tọrọ wọn bá gbà lọ́wọ́ rẹ̀ bí sísì ni wọn ó sì abẹ́ ẹni tí ìyá yẹn ti jókòó làwọn ọlọ́pàá ó kòwó sí ni à ń pè ní atẹnigbowó. Kẹ́ wá wo bí láti ọlọ́pàá márùn bí ìlú ṣe dàgbà lọ sí òkè. Ká bá tún wò ní ẹ̀gbẹ́ akata náà tá a bá wò láti sùnsùn títí bí ìlú ti ṣe dàgbàsókè àti pé láti ààyè bàbá yìí ìdàgbàsókè wà nǹkan mèremère ọwọ́ ibẹ̀ tá a sì rí i pé technical college LAUTECH hospital gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ dàbí ẹni pé ìyípadà rere ó wà. Tí a bá sì tún wo seminary ètò jẹ́ pé ní West Africa o Baptist Theological Seminary lọ́kọ́ fún àwọn èèyàn ní BA Bachelor of Arts kó tó tiẹ̀ di pé University of Ibadan yóò tún máa fún wa ní àwọn ìwé ẹ̀rí BA. A rí i pé ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ṣe ní olóríire torí pé àwọn ọba wọn fẹ́ràn àwọn èèyàn púpọ̀ gbà. bàbá jà f'Ògbómọ̀ṣọ́ tọ́pọ̀ nísìn bàbá ló gba ilẹ̀ lọ́wọ́ Aláàfin níjọ́hun wọ́n sì fi níjọ́ tọ́rọ̀ wá kàn wọ́n gbé dọ́kúmẹ́ǹtì wọ́n pè kàn wá báyìí gbogbo àwọn olóyè tá a wà láàfin lọ́dún náà tá a ń wò pé nbí mo jáde ní tẹ́ bá ń gbọ́ láǹdì ntọ́fà láǹdì nù èmi mo nílò Ògbómọ̀ṣọ́ kò síbi tí n wò lè tọ́ bọ̀ bọ́ọ̀bà kan ságídí jù bẹ́ẹ̀ lọ tèmi náà ni ó wọ́n ẹni ẹ̀ kò sì sí ni tẹ́ bá ní kéèsì kan tí wọ́n pé ẹgbẹ́ ọjọ́ kan ni tí ọba bá ilé gbọ́ fúnra ara wọn ni wọ́n yan lọ́ọ̀yà wọn pípọ́ lọ sójú tán láì jẹ́ pé ó ń tì ní píndì tí ó sàn tàbí ó ṣe nǹkan kan àrùjáde ní sì ń ṣẹlẹ̀ bàbá ìgbẹ́ bíi fálárì àfi tẹ́ ẹ̀ bá dọ́dọ̀ wọn lókù kẹ́ ẹ lọ rèé fi nǹkan tó ẹ̀ wọ́n fi folúkálukú ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ẹ̀ ń tọ́já síwájú wọn ní wá sáàfin yìí ẹlẹ́sìn mùsùlùmí ẹ̀ ń tọ́já síwájú wọn láǹdì ni èmi tí mo dúró wájú yín láǹdì ni mí àbí tẹ́ǹkan kan bá ṣẹlẹ̀ àfi tí ìbá gbọ́ sí tó ṣẹlẹ̀ sẹ́lẹ́sìn ṣẹ̀ṣe tí ń bá ti lè gbọ́ sí báyìí bá wá fò fẹ̀rẹ̀ ń wá bàbá mi nǹkan báyìí máa ń jẹ wá ń yà àwa báyìí níbo ìlú tó ní baálẹ̀ tó ní jagun àríyàgò ọ̀yá ẹ lọ rèé wá solúsàn sí nígbà ayé bàbá kọ́lọ́hún ọba wa kẹ́ wọn ó sì bá wa gbẹ̀ wọn ó mẹ́pẹ̀ burúkú kó lójú wọn gbogbo àwọn tí wọ́n fi lẹ̀ kọ́lọ́hún ọba ó jẹ́ wọn ó jogbó kí wọ́n jà tọ́ kẹ́mi wọn ó gùn gbogbo iṣẹ́ tí wọ́n ṣe é lẹ̀ lọ́wọ́ mẹ́jọ òdìbàjẹ́ láìláì. ilẹ̀ Ògbómọ̀ṣọ́ jẹ́ ilẹ̀ ìjó onítẹ̀bọmi nítorí pé láti 1998 láti 1898 ó ní àwọn seminary ti bẹ̀rẹ̀ láti 1850 ó ní ìjó onítẹ̀bọmi ti wọ̀lú Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn ìjọ ńláńlá tó wà nílùú Ògbómọ̀ṣọ́ ní ìlú ní ìjó onítẹ̀bọmi ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run yọ̀ǹda orí ọ̀fẹ́ yìí fún wa ẹ jẹ́ kí n sọ fún wa wípé bàbá Jimoh Ọládùnní Oyèwùmí Ajagungbadé Kẹ̀dá wọ́n fẹ́ràn ìjó onítẹ̀bọmi púpọ̀ mo jẹ́ sọ fún yín wípé ọ̀kan nínú àwọn ìyàwó wọn gan ọmọ ìjó onítẹ̀bọmi ni ní First Baptist Church Òkè Ìlérin èyí jẹ́ kí wọ́n fẹ́ràn wa púpọ̀ kò sí tá a bá dọ́dọ̀ wọn wọ́n á yọ̀ǹda rẹ̀ tayọ̀tayọ̀ fún wa àjọlá ìjó onítẹ̀bọmi ní Nàìjíríà kò lè gbàgbé bàbá wa Jimoh Ọládùnní kábíyèsí tilẹ̀ Ògbómọ̀ṣọ́ fún ìyọ̀ǹda ilẹ̀ yẹn fún ìjó onítẹ̀bọmi lọ́fẹ̀ẹ́ láì gba owó kankan ìjó onítẹ̀bọmi ò lè gbàgbé wọn ó ti wà nínú ìtàn ayérayé wípé ní àkókò bàbá wa ọba Jimoh Ọládùnní Oyèwùmí Ajagungbadé Kẹ̀tá ó ní agba ilẹ̀ yẹn lọ́fẹ̀ẹ́ láì san ohunkóhun tó sì ti di tiwa pátápátá a gbé Ọlọ́run ga fún ohun tí wọ́n jẹ́ fún wa ẹ̀yin àyànfẹ́ Ọlọ́run mú lásọ fún wa wípé bàbá Oyèwùmí wọ́n fẹ́ràn àdúrà púpọ̀ mo rántí wípé ní gbogbo ọdọọdún tó bá ti di December 31 àdúrà kan wà tá a máa ń pè ní àdúrà ìrékọjá
láti December 31 sí January 1 láàfin láti máa ń gbàdúrà yẹn ní agogo 8 sí agogo 9. bàbá náà ó sì jókòó àjọ gbàdúrà yẹn ni wọ́n ó sì ní orí ọ̀fẹ́ láti bá wa sọ̀rọ̀ wọ́n ó tún gbàdúrà fún wa. kò sí ìránṣẹ́ Ọlọ́run tó wọ ààfin bàbá wa Ṣọ̀ún ọba Jímọ̀ Ọládùnní Ṣọ̀ún ti l'Ògbómọ̀ṣọ́ tí yọ̀bọ̀ bàtà lẹ̀. bàbá fi ọwọ́ fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run. wọ́n á ní ẹ̀yin ẹ má bọ̀ bàtà lẹ̀ tẹ́ máa ti ń bọ̀ ẹ wọlé tayọ̀tayọ̀. kò sí ìránṣẹ́ Ọlọ́run kan tí bàbá bá ti dá mọ̀ tí ó dọ̀bálẹ̀ wọ́n á sọ fún pé má dọ̀bálẹ̀ fún mi o má dọ̀bálẹ̀ fún mi nítorí wípé ọmọ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run ni yín àyín sì ti jù wá lọ ẹ má dọ̀bálẹ̀ fún mi. wọ́n á fi gbogbo tọ̀yàyà wọ́n á fi gbà wá ẹ̀yin ìtọ́ ìgbọ́ ọ̀rọ̀ yìí a ní láti sọ fún yín pé bàbá wa Ṣọ̀ún wọ́n jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ púpọ̀ wọ́n kó àkóyawọ́ wọ́n fẹ́ tẹ̀síwájú ìlú yìí wọ́n fẹ́ dàgbàsókè rẹ̀ ní tó mú kálàáfíà wà nílé Ògbómọ̀ṣọ́ lónìí táwọn èèyàn sì ń ṣe dáradára òun ni wípé ọba wa kábíyèsí wọn kì í so ní jàgídíjàgan wọ́n tẹ́wọ́ gba gbogbo ènìyàn a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé wọn a ṣàjọyọ̀ púpọ̀ fún ìgbé ayé rere èyí tí bàbá gbé títí láéláé láàmọ̀ rántí wọn. àwọn tá a jẹ́ ọmọdé yìí a gbádùn ìjọba wa púpọ̀ à ń sì ń gbọ́ Ọlọ́run gbọ́ wípé ẹni tí ó tún jọba lẹ́yìn wọn yóò jẹ́ ẹni ọkàn Ọlọ́run. ìlú Ògbómọ̀ṣọ́ wọn ò ní ìrírí àlàáfíà sí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ yóò ní ọba èyí tí ó jẹ́ ọkàn Ọlọ́run tí ó tún lè ṣe ju èyí tí bàbá wa ọba Jímọ̀ Ọládùnní Oyèwùmí Ajagungbadé kẹta Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti gbéṣẹ̀ èyí tí ó sì jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ó yàn fún wa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ a kí yín púpọ̀ ẹ̀yin bàbá ó dára fún wa àlàáfíà Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ àlàáfíà Ògbómọ̀ṣọ́ yóò máa tẹ̀síwájú ògo Ọlọ́run yóò bú jáde gbogbo ire ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lágbára Ọlọ́run yóò wọlé tọ̀ wá gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba Olúwa yóò gbé yín ró àlàáfíà Ọlọ́run yóò máa jọba láàfin yín o àdúpẹ́ púpọ̀ àṣàjọyọ̀ Olúwa ṣeun ẹ̀yin bàbá ó dára fún wa ìlú Ògbómọ̀ṣọ́ yóò wà lálàáfíà o. ẹbí ń ṣe dàrú wípé bàbá gbogbo Ògbómọ̀ṣọ́ ń ṣe dàrú wípé bàbá lọ.